Yàtọ̀ sí pé mò ń ṣe òṣèlú, àjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn ni mí. Ẹ̀tọ́ ọmọ èèyàn ó include ẹ̀tọ́ láti sin ohun tí ó bá wù yín. Bẹ́ẹ̀ ṣe wà yìí, bó jẹ́ pẹ́ẹ̀nì tó wà lọ́yìn ẹ̀ lẹ́sìn gẹ́gẹ́ wàhálà tí yín ní ẹ̀. Kò sí ẹnikẹ́ni tó ní ẹ̀tọ́ láti sọ pé ẹnìkan ò lè sin nǹkan tó bá wù. Nǹkan tí constitution Nàìjíríà tí Nàìjíríà ní sọ nìyẹn. So pé wọ́n wá lọ sí Ìbàdàn, wọ́n lọ gbéyàn pé ó bú àwọn kan. Nǹkan táwọn colonialists máa ń ṣe láyé ìgbà yẹn law yẹn náà pè ní sedition. Sedition dẹ̀ ti end láti 1983. In fact, ara àwọn tí wọ́n sọ pé sedition ò dáa làwọn bàbá Bẹ̀górè nílọrin, Justice Bẹ̀górè àti àwọn Látàwúrà. Kò tó ń sọ nípa pé ẹni tí ò bá fẹ́ kán sọ̀rọ̀ òun, wọ́n ní kó fi òwú kó fi dí etí ẹ̀. Nǹkan tí Nigerian constitution sọ ni. Èmi ò mọ ẹni tó jẹ́ Tani Ọlọ́run rí. Mo kàn rí lórí Facebook pé wọ́n lọ gbéyàn láti Ìbàdàn, wọ́n ṣe ìwádìí. Mo rí pé àwọn kan ló lọ ẹni tó tẹ̀ ṣàrẹ́gbẹ̀tì ẹ̀kan tó sọ sórí Facebook. Kí ló dẹ̀ fà tí ọ̀gá ọlọ́pàá ṣe lọ́wọ́ sí? Wọ́n sọ pé Tani Ọlọ́run ń bú ọ̀gá ọlọ́pàá. Tani ọ̀gá ọlọ́pàá tẹ́nìkan ò lè bú ọ̀gá ọlọ́pàá. Èmi ń bú president Nàìjíríà lójoojúmọ́. Ṣóyè yín, president Nàìjíríà náà ẹni tó bá wù ó lè bú. Ẹ̀tọ́ ọmọ ènìyàn ni láti sọ nǹkan tí ó bá wù. Tó bá dẹ̀ bú yín tí ò bá tẹ́yìn, ẹ lọ sílé ẹjọ́, civil ilé ẹjọ́, ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́. Ẹ ní ẹ̀tọ́ láti gbé ọlọ́pàá láti ìlú Ìbàdàn. Ibi tó ti lọ sọ pé wọ́n gba fake warrant tó ń gbà. Upper area court kan ní nílọrin, wọ́n kàn lọ gba warrant. Upper area court ò ní jurisdiction ní another state. Nǹkan tí òfin sọ ni pé tíyàn kan bá ṣe ìjọba ní another state, ẹ lọ síbi tó ti ṣẹyẹ, ẹ lọ pe ẹnìyẹn lẹ́jọ́. But àwọn mọ̀ wípé tó bá pè lẹ́jọ́ ní Ọ̀yọ́ state kò lè ṣeé ṣe, náà ṣe lọ kidnap ẹ̀. Wọ́n lọ jí ọ̀gbẹ́ni yẹn gbé ni láti Ìbàdàn. Wọ́n nà án. Nígbà tó ń dé, wọ́n sáré ṣe kangaroo court, wọ́n gbé lọ síwájú magistrate, wọ́n jù sẹ́wọ̀n. Wọ́n ti tú àwọn èèyàn wọn sínú ẹ̀wọ̀n. Bó ṣe ń dé lẹ́wọ̀n báyìí, wọ́n tún nà bọ̀bọ́ ẹ̀. Bá ṣe ń sọ̀rọ̀ yìí kò lè dìde lórí ẹsẹ̀ kan. But kò ń ṣe ìkíní tí àwa máa dá sí ọ̀rọ̀ àwọn èèyàn ní oríṣiríṣi. Ṣé bí mo ṣe wà yìí, gbóhùn yìí o, kẹjẹ́ mùsùlùmí o, bájà fún yín tí wọ́n bá fi ọwọ́ lágbá yín lójú. Tẹ́ bá jẹ́ kírísítẹ́nì o, kìrìsìtẹ́nì ni o, máa jà fún yín. Bẹ́ẹ̀ jẹ́ ní ìṣẹ̀ṣe, máa jà fún yín. Bẹ́ẹ̀ tẹ̀ sí nǹkan kan rárá, tó bá fi ọwọ́ lágbá yín lójú, á jà fún yín. Àwọn tí wọ́n ṣe àṣemáṣe yẹn, àṣírí wọn ti wá tún sìn. Ojoojúmọ́ ló wà lórí Facebook tó ń defend ara wọn pé eléyìí ṣọ̀rọ̀ ẹ̀sìn o, wọ́n bú bàbá wa ni o, wọ́n bú màmá wa ni o. Kò dẹ̀ sí ẹni tó mọ̀ yàn bú tó àwọn tó ń sọ̀rọ̀ yẹn. Ẹ mọ̀ pé Yorùbá wọn dùn dáadáa. Kò sí ẹni tí wọ́n lè bú. Wọ́n ní ó sun ìwé kan ni o. Àwọn náà wọ́n sun ìwé oríṣiríṣi lójoojúmọ́. Wọ́n sun nǹkan eléégún. Ìmí inú wọn pààyàn lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Nǹkan tí a ní láti sọ fún ni pé ṣé ẹni tí wọ́n pè ní Ọlọ́run, Olúwa, kò ń ṣe ẹni tó weak tí ẹ ní láti máa jà fún. Ṣèbí Ọlọ́run ni ó dá ayé àti ọ̀run, àbí? Kò táwọn ń preach ni ẹ o. So Ọlọ́run tó dá ayé àtọ̀run yẹn, nìyàn kan wá máa ní wá jókòó sínú ìlú kan wá ní pé òun fẹ́ jà fún Ọlọ́run. Ìyẹn gan-an ó lè jẹ́ kí Ọlọ́run kó bínú sí yín, torí ẹ̀ ń fìwọ̀ sí, ẹ fi ń kan Ọlọ́run ní ẹ máa sá pé ẹ máa jà fún. Ó dàbí pé kẹ́ ní adìẹ ń sìn kó ló máa jà fún yín, kó ló fẹ́ lọ sí kóòtù fún yín ní láti lọ jà fún yín. Ṣé adìẹ ń ṣe lọ́ọ̀yà ni? Adìẹ ń ṣe lọ́ọ̀yà ni? No, but anybody, ẹ jẹ́ kí ó yé àwọn èèyàn wa pé anybody ò ní ẹ̀tọ́ láti fi ọwọ́ lágbá ẹnikẹ́ni ní ojú. Wọ́n rò wípé ọ̀gbẹ́ni Tani Ọlọ́run yẹn pé tó bá fi àjẹ́ wọ́n wá bẹ̀ wọ́n, wọ́n wá filẹ̀, wọ́n máa fi dẹ́rù bà. But àwọn ọmọ pé kékeré lákẹ́rẹ́ abẹ́rẹ́ kéré kò ń ṣe mímì fàdíẹ̀, ó ti há wọn lọ́rùn sìn. Ìgbàkigbà tí ọ̀gbẹ́ni yẹn bá jáde,
àwọn náà lẹ́nu lẹ́sìn pé kò yẹ ká máa ṣerú kan báyìí náà. Kó ní mo fẹ́ sọ fún yín kẹ́yìn ni pé nílùú Ìlọrin nígbà táwọn Sàràkí tán kó gbogbo ìlú yẹn tán kó mọ́ra tán sọ wọ́n dé amúnisìn, wọ́n lọ ṣe ẹjọ́, àwọn náà gba akọ̀ǹkan pa wọn lórí ẹ̀rọ ayélujára. Wọ́n lọ pè alẹ́jọ́ same thing náà ni wọ́n lọ get magistrate kan ṣe wúrúwúrú àwọn wá Ṣòwòrẹ o àbá kojú bo wọn táwọn fàájì wọ́n seize owó mi tó ń lọ bí $120,000 làwọn Sàràkí seize nígbà tán sì wà ní agbára. Díẹ̀ ni pé ẹ máa sọ fún àwọn alágbára tó wà mẹ́rin pé power is transient, àfọwọ́bà filẹ̀ nílé ayé. Ṣé rí àwọn tẹ́rù pé wọ́n lágbára ń sin àwọn ẹrú máa di alágbára ọ̀la, àmọ́ ẹnikẹ́ni tó bá di alágbára a gbọ́dọ̀ fún wọn láyè láti fìyà jẹ ẹnikẹ́ni. So nígbà tá a bá wọn fà títí àwa la bẹ̀rẹ̀ nǹkan tó ń pè lọ́tò gẹ́ nílùú Ìlọrin tá a fi gba ìlú Ìlọrin lẹ̀ lọ́wọ́ àwọn fámìlì Sàràkí tó yẹ yín. So kò ní ìsí wa ìgbà yẹn náà nígbà tá a lọ sí kóòtù wọ́n kó àwọn èèyàn wá, wọ́n ná àwọn èèyàn wá, wọ́n fẹ́ ná wọn fọ́ lójú, ọlọ́pàá náà tẹ̀lé wọn. Gba ní fídíò ń fa arábìnrin kan Láṣọyà fún mi lórúkọ ẹ̀, ọmọ Ìlọrin ló tẹ̀lé wa pé kí ló dé máa seize owó Ṣòwòrẹ. Ìgbà yẹn mo wà l'Amẹ́ríkà, gbàdá ja ìjà yẹn tán làwọn ará Ìlọrin wò pé ó mà ṣeé ṣe láti bá àwọn Sàràkí jà, bọ́ọ̀rọ̀ ó tó gẹ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn o. ó tó gẹ́ everybody ń ṣe ó tó gẹ́, but àwọn olótó gẹ́ ń sìn wọ́n ti gbàgbé àkúnlẹ̀yàn àbí àwọn náà ti ń ṣe kíni ọ̀nbùgà. But ó máa tó yé everybody pé ẹnìkan ò ní ẹ̀tọ́ láti fi ìyà jẹ ẹnìkejì nítorí ẹ̀sìn. Àbọ̀rọ̀ mi ni pé àparò kan ò ga jù kan láyé, àfi tó bá gorí ebè. Tẹ́ bá dẹ̀ wà lórí ebè táparò yín ṣẹ̀ṣẹ̀kúṣe, wọ́n á fi òfin wọ́n á fi wú ebè yẹn lẹ́sẹ̀ lábẹ́ ẹsẹ̀ yín kẹ́yìn náà lè mọ̀ pé gbogbo we are all equal before the law, we are equal also before God. So ẹ̀yin ò lè wá máa ṣe iṣẹ́ tí ẹ lè wá máa ṣọ lọ́run lórí àwọn èèyàn lẹ́tọ̀ọ́ láti ṣerú ẹ̀. Finally anybody ló ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó bá tẹ́ wọn lọ́rùn. Ta ni Ọlọ́run tó ń sọ yìí? He's a Muslim. Mùsùlùmí ni. So Mùsùlùmí oppressing Mùsùlùmí. Ẹ lè sọ pé bí a kò ṣe Mùsùlùmí but orúkọ Mùsùlùmí ló sì ń jẹ́. Ó mọ Quran, ó dẹ̀ tún ṣe ìṣẹ̀ṣe. Kí náà ń bí wọn nú fún pé gbogbo àwọn tó ń ṣe Quran tó ń tún fi ewé àti egbò àti làpálàpá tí bí a ṣe wà ní ìṣẹ̀ṣe ti wà kí ẹni ẹ̀sìn tó délẹ̀ Yorùbá gbogbo ń tàṣírí wọn kó tó ń ta wọn lára ní tí wọn ò fẹ́ sọ síta. Àmọ́ mo ṣe sọ àwọn ò ní problem pẹ̀lú anybody but ẹnikẹ́ni ò ní ẹ̀tọ́ láti fìyà jẹ. Bó tún jẹ́ president Nàìjíríà tó bá múyàn lónìí tá a bá mọ̀ pé kò tọ́ àwa á gbà sílẹ̀ lọ́wọ́ wọn. Òun ni bàbá Fálànà ṣe dá sọ̀rọ̀ yẹn pé àwọn gan wọn fẹnu ara wọn sọ pé Fálànà náà ti wá gba àwọn lẹ́rìí nílọrin nígbà táwọn kan fìyà jẹ wọ́n. So tí Fálànà bá fi wọ́n lẹ̀ ń gbà yẹn ṣáà òun náà lè wá di alágbára lẹ́nìí tó ń lọ kidnap yàn láti Ìbàdàn. Tó bá dẹ̀ ṣetán pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe wọ́n á lọ sórí kìrìsìtẹ́nì. Tó bá ṣetán pẹ̀lú àwọn kìrìsìtẹ́nì wọ́n á tún máa lọ sórí àwọn ẹgbẹ́ wọn bí Boko Haram ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Wọ́n ní àwọn kan ń jó ṣọ́ọ̀ṣì àbí wọ́n ń bọ́ǹbù church Catholic church. Ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ń lọ from mosque to mosque ní north.